Ẹ tún kálẹ́ o ẹ̀yin ọmọ Yorùbá jákèjádò gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Ẹ ṣé ojú òní tì yín. Mo dúpẹ́ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ràn táwọn èèyàn ń gbà mí àti ọ̀rọ̀ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń sọ bí wọ́n ṣe ń dúpẹ́ lọ́wọ́ mi ní ọ̀tún lósì. Mo dúpẹ́ lọ́wọ́ yín, ojú òní tì yín. Èmi náà kọ́, ẹ jẹ́ ká gbà pé Ọlọ́run ni. N tó important jù ni pé gbogbo n tá bá lè ṣe tí ó mú ìmọ̀ Yorùbá ṣọ̀kan òun ló wà very important nísìn. Ẹ rí i pé mò ń sọ fáwọn èèyàn pé èmi ò mind lórí pé ẹnìkan gbé Yorùbá nation lọ́wọ́ tá a bá ti ṣe níṣe ìpalára táwa tá a gbé Yorùbá nation lọ́wọ́ tá a rí àwọn olóṣèlú gẹ́gẹ́ bí ọ̀tá táwọn olóṣèlú tí wọn ò rí àwọn tó ń gbé Yorùbá nation lọ́wọ́ gẹ́gẹ́ bí ọ̀tá ẹ rí i wípé gbogbo ọmọ lọ smoothly àní kọlura wa. Ṣé rí inú mi dùn gan nínú àwọn messages táwọn èèyàn tẹ̀ránṣẹ́ sí mi ní lẹ́nu àná. Àwọn kan wà níbẹ̀ tó jẹ́ pé èébú náà ń bú mi. Ọ̀dọ̀ mo dá wọn kan lóhùn. Torí béèyàn bá kọ aṣọ fún wèrè yóò lògbó. Tẹ bá náà ní kí wèrè sókú ìyá rẹ̀ bó ṣe wù ú. Ṣé rí wáyà tí ó fi gbé lórí iná ni ó máa wá láti yan. So àwọn kọ̀ọ̀kan wà tí mo kàn máa ń reply wọn. Kì í ṣe gbogbo wọn náà ni mo máa ń reply. Ṣùgbọ́n ẹnìkan wá sọ ọ̀rọ̀ kan tó dùn mọ́ mi nínú jù. Ọ̀rọ̀ yẹn dùn mọ́ mi nínú gan. So ṣé rí ọ̀rọ̀ tí ẹni yẹn sọ wá dùn mọ́ mi nínú gan. Mo wá rò pé mo máa ka ọ̀rọ̀ tó sọ yẹn mo dẹ̀ máa fèsì lórí ẹ̀. Ẹni yẹn sọ pé bàbá Sokoti mo kí yín o ẹ kú iṣẹ́ takuntakun Ọlọ́run á túbọ̀ máa fà yín lọ́wọ́ sókè. Only to my own point, any right thinking Yoruba person should not be against Bola Ahmed Tinubu. Only I want to really I think what really happened is a coincidence. Only Yoruba nation agitation is coming when Tinubu is nursing the ambition of becoming Nigeria president at all costs. Only you see, these are two important issues before Yoruba. Mo fẹ́ kọ́kọ́ gbọ́ yẹn ìgbà tí aṣíwájú ń fẹ́ di president orílẹ̀-èdè yìí tí táwa náà dé dìde pé a fẹ́ Yorùbá nation. Ó ní ẹni yìí jẹ́ ká mọ̀ pé méjèèjì ló important fún ọmọ Yorùbá as at that time. Ó túmọ̀ sí pé méjèèjì kò sí èyí tó kórìíra ń bẹ̀. Ẹ máa gbọ́ o. Ó ní you see, these are the two important issues before Yoruba. Only what brought about the agitation of Yoruba nation is the attitude of the so-called section of the mo tó fẹ́ the country that has the belief that whether they are doing things right or not, they don't care as far as they are the one in power. This attitude is generally unacceptable to well-meaning Yoruba as they are at the receiving end, which resulted in asking for the liberation. In the light of this, Tinubu, who is one of the elite that can bail Yoruba out, didn't look it that way because of his own ambition, and the saying goes thus: public interest override personal interest. Ẹ má bínú, màá máa sọ̀rọ̀ díẹ̀ lé lórí. Ṣé rí
ẹ rí i pé ẹni yìí ronú dáadáa. Ó ní Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tí ó lè tú wa sílẹ̀ tàbí tó lè kún wa lọ́wọ́ lórí ọ̀rọ̀ Yorùbá nation. Ìgbà yẹn lòun wá tara tiẹ̀ tó fẹ́ ṣe olórí orílẹ̀-èdè. Mo fẹ́ kọ́kọ́ sọ nǹkan kan díẹ̀ lórí ipa yẹn náà. Àkọ́kọ́, ẹ sọ fún mi láì kì í ṣe Ọlọ́run tí ò sọ́lọ̀ nínú wa, ta lé ẹnu rẹ̀ gbà tó ní confidence láti sọ fún wa wípé ká ní even that time Aṣíwájú Bọ́lá Ahmed bá tẹ̀lé wa láti wá Yorùbá nation, ta ni ẹni tó lè fọwọ́ sọ̀yà pé dandan Yorùbá nation yẹn máa tẹ̀ wá lọ́wọ́ nítorí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu wà bẹ́ẹ̀? Ta ni? Just one. Tí mínísì ẹ lè sọ torí mò ń rìkọ́dù ni, mo fẹ́ kẹ́ ẹ rọra kọ sínú kẹ́ ẹ send it as a message fún mi. Ìwọ tó o bá mọ̀ dẹ̀ fi nọ́mbà ẹ bẹ̀ kí n pè é torí atọ́lọ́rọ̀ tá a jọ sọ. Ìwọ tó o bá believe pé nígbà yẹn o dandan a lè mọ ní feelings yẹn, mi ò guess yẹn torí èmi náà ní feelings pé tí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu bá dá sọ̀rọ̀ Yorùbá nation, ó ṣeé ṣe kí Ọlọ́run jẹ́ kó tẹ̀ wá lọ́wọ́. Ṣùgbọ́n èrò ọkàn tèmi ni, ẹni tí èrò ọkàn rẹ̀ bá tún rí bẹ́ẹ̀ náà èrò ọkàn lásán ni. Àwa ò kì í sọ lọ́hùn. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu lè join wa ká mọ́ rí bàbá àṣírí gbà yẹn náà. Tó bá dẹ̀ ti wá jí pọ́ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu join wa, automatically ẹ mọ̀ wípé Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ò lè di president elect lénìí. Tàṣíwájú ọ̀bọ̀ wá di president elect lénìí, ó túmọ̀ sí pé nínú Àtíkù tàbí Òbí, àwọn ọ̀kan nínú wọn ni ó di president elect. Ẹ dákun, position wo lọmọ Yorùbá máa wà láti lè tún agitate fún àwọn òmìnira ilẹ̀ Yorùbá níwájú àwọn méjèèjì yẹn, nígbà tó jẹ́ wípé gbogbo alámọ̀ wípé àwọn tí wọ́n ní wá lára yẹn, àwọn ẹ̀yà tá à ń reverse tí wọ́n ní wá lára yìí, tí wọ́n ní wá lára burúkú yìí, a mọ̀ wípé torí ẹ̀ la fi fẹ́ kúrò Nàìjíríà. Àwa tún rí ọmọ wọn kan tó jẹ́ patron fún ẹgbẹ́ wọn, ẹgbẹ́ the only ẹgbẹ́ tí wọ́n ní tó jẹ́ patron nínú ẹgbẹ́ yẹn, tó ń contest election, tó dẹ̀ ní weight nítorí pé ẹgbẹ́ nínú àwọn ẹgbẹ́ méjì mẹ́ta ló ní weight ń gbà yẹn ju tí gbogbo wa ń wò lójú, ẹgbẹ́ APC, ẹgbẹ́ PDP àti ẹgbẹ́ LP tóbi. So ẹni tá a fẹ́, àwọn tá a fẹ́ ti torí ẹ̀ kúrò ní Nàìjíríà, ọ̀kan nínú wọn ń díje, ọ̀kan nínú ẹ̀yà wọn ń díje. Àwọn Ìgbò, ẹ̀yin náà ti rọ́wọ́ ẹ̀rí nǹkan díẹ̀ tí wọ́n ti fojú wa rí lórí pé wọn ò tún di president ní ẹ wo bí wọ́n ṣe fa ìkó mọ́ wa lọ́wọ́ tó. So àwọn nǹkan yìí ó yà mí lẹ́nu pé àwa ọmọ Yorùbá, kí ló táwọn ọmọ Yorùbá tá a rí? Bá mi gbé kinní yẹn, ẹ má bínú. Kí ló táwọn ọmọ Yorùbá ò kíyèsí àárín yẹn wípé now nítorí wípé Aṣíwájú Bọ́lá Ahmed ò tẹ̀lé wa, gbogbo èpè gbogbo ẹ̀ tá a sọ, kí ló dé tó wọlé? Tó túmọ̀ sí wípé ìfẹ́ Ọlọ́run wà nínú ẹ̀. Tí ìfẹ́ Ọlọ́run bá wà nínú ẹ̀, tó bá wá jẹ́ wípé ń sìn o bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí o, ọmọ Yorùbá òun wà ní ẹni tí Ọlọ́run sọ di pírẹsidẹ́ǹtì orílẹ̀-èdè yìí, tí ó fààyè gbà wá láti béèrè nǹkan tó bá jẹ mọ́ ẹ̀tọ́ wa lọ́wọ́ wọn. Kí ni èèyàn fẹ́ kú lé lórí yẹn? Ẹ má bínú, ẹ jẹ́ kí n ka kinní yẹn síwájú díẹ̀ sí, bá mi open kinní yẹn, ẹ má bínú torí Ọlọ́run. Mo fẹ́ ka kinní yẹn síwájú díẹ̀ sí. Níbi tó sọ pé public interest override personal interest, ibẹ̀ ni mo dé. Wá ní, I think this is where the confusion started from. Only so personally, I don't know whether Tinubu will do something about the Yoruba issue or he is going to face his own business. Congratulations. Oya bá mi wo ìkẹta yẹn. Congratulations. Ni mo bá dé o. So ẹ má bínú. Ẹ wá rí congratulations.
again to him, wishing him a successful tenure. Ẹ dákun torí Ọlọ́run. Ọmọ Yorùbá ló sọ eléyìí o. N tí ọmọ Yorùbá yìí sọ yìí, ẹ̀yin fúnra ara yín gbogbo àwa tá à ń gbọ́ ọ̀rọ̀ mi yìí náà láti mọ̀ wípé ẹni tó sọ̀rọ̀ lọ́wọ́, ẹni tó sọ̀rọ̀ tán yẹn, ó nífẹ̀ẹ́ sí kí òmìnira ilẹ̀ Yorùbá kó jẹ́ ìtẹ́wọ́gbà kó wá sáyé. Bákan náà, iṣẹ́ rí interest tó ní sí yẹn kò jẹ́ kó pa pé ọmọ Yorùbá ni Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu lára. Àwọn nǹkan tó fà tí mo fi decide láti ka kíní ti ẹ̀yẹn nìyẹn. Ẹ má bínú bóyìnbó mi bá ṣe rí o. Mo ti sọ fún yín pé ọmọ primary 6 ni mí o. So ẹ má bínú bí òyìnbó mi bá ṣe rí. So now, ṣé wá rí káti ẹ̀ wá ní òkè ibẹ̀ yẹn náà la gbà ṣẹ́ra wa. Kó tó ẹjẹ́ wò ṣe rí bá a tó a ṣe ń sọ yìí náà, àwa táwa faramọ́ olóṣèlú àfaramọ́ láàrin àwa tá a tún ń pera wa ní àwa tá à ń wá òmìnira ilẹ̀ Yorùbá. Ẹ dákun bò láàrin wa tún ṣe rí torí Ọlọ́run. Ẹ gbọ́ ọ̀rọ̀ ìbànújẹ́ kan tí mo tún gbọ́ láti ẹnu ọ̀kan lára àwọn tí wọ́n tẹ̀lé ìyá onídìrí torí Ọlọ́run. Mi ní play ẹ̀gùn púpọ̀, bóyá bíi 2 minutes or 3 minutes ni màá fẹ́ kẹ́ ẹ̀ kan gbọ́ kẹ́ ẹ lè mọ̀ wípé òkè ní tó ṣẹlẹ̀ yìí ò dáa tó ìgbà wo la tó fẹ́ kú òun bẹ̀. Ẹ dákun ẹ listen gbọ́n tó sọ. Àti Sunday o gbogbo ilẹ̀ máa pay dearly for it because ẹ ti illegally ẹ ti rófin ilẹ̀ Yorùbá. Yes. Ta ló fún yín ní audacity tẹ́ fi tẹ̀wọ́ ilẹ̀ Yorùbá tẹ́lẹ̀ tó ṣe passport? Níbo náà ti ń ṣerú ẹ̀ níbo lè làákàyè yín wà? Tẹ́ pera yín ní professor emeritus gbogbo yín, tẹ́ pera yín doctor, tẹ́ pera yín ní bishop, tẹ́ pera yín pastor, ìyẹn aláyé bàjẹ́ yìí. Níbo lèèyàn kàn déédé lọ mú tẹ̀wọ́ fúnra rẹ̀ kó ní owó ni? Where is it done? Tó bá kí n ṣe big 419, where is it done? Ìwé ìkànnà tún náà lọ ṣe passport, where is it done? Ẹ kàn gbọ́dọ̀ printer ló bá ṣe passport akọ̀bẹ̀ tẹ̀. Ṣé o pé ordinary toilet paper lẹ lọ ṣe yẹn? Ẹ ń deceive àwọn èèyàn, ẹ ń ja olè. That's a big crime on Yoruba'S. That's a big crime on Yoruba'S. That's a big crime. So you guys, Banji Akintoye, Sunday olè ọmọ Kútọ̀nù, Bishop olè Adesina àti òkè tí ò rọrùn kan rárá. Ìyẹn olè yìí, you're a big scammer. Ẹ fẹ́ scam ọmọ Yorùbá. Because where is the legality? Owó tẹ́lẹ̀ print. Who gave you that legality? Kí ló fún yín pé legality ni? What document can you back it? Can you use to back it up? Kí ni process tẹ́ ṣe? Ta ló mọ̀ yín tí mo lè yín gbé process dé? Ṣé ìkọ̀rọ̀ kan dídé tó bẹ́ẹ̀ kan ṣe bí nuisance? Ẹ look stupid. Ẹ ń disgrace ọmọ Yorùbá. Ẹ kàn lẹ́kàn dídé kan rò pé nígbà pé bàbá yín Akíntóyè ó lè lónà ń pa. Ó ti kó lè ran gbogbo yín onírú òṣì ní gbogbo yín pa. Ẹ̀yin aláyé bàjẹ́ yìí. Ó ní kọ́ tẹ̀ ń ṣe. That's why you are a criminal. Banji Akintoye, you are a big criminal. Bishop Adesina, you are a big criminal. Okebion, you are a big criminal for doing that. Ogboyin, you are a big criminal. Ta ló fún yín audacity? Bẹ́ẹ̀ ilé create a passport, kemata passport, that's a big thief. Who is fooling who? And deceive àwọn èèyàn. That's a big crime. Àmì ọmọ fẹ́ kẹ́ jí kẹ́rí pé àwọn ilé jìbìtì tí Mr. Akintoye like lílé ìyàwó bí àwọn tó pé tó bá ti jó owó báyìí ibẹ̀ ló máa ń wà bí ó lè kó kúrò lọ́rọ̀ máa yẹn bí jìbìtì tẹ bá bẹ̀ Sunday Igboho náà wà bẹ̀ bí ó lè bẹ̀ ó kàn máa dákẹ́ bí olúndùn lábẹ́ kí ní olórí pẹ́tẹ́kì yẹn bí ìmọ̀ dákẹ́ nìyẹn ó wà bẹ̀ ó lè to the core big scam to the core fúnlẹ̀ Yorùbá lélẹ̀ but you pay dearly for it all of you pátápátá you pay for it. Ẹ dákun ẹgbọ́n tẹ́ni yìí sọ igun wọn yẹn náà ń sìn o àwọn náà lójú ara wọn o òmìnira Yorùbá náà ń wá ẹ wo ohun tí wọ́n ń sọ sírú bàbá Akíntóyè ẹ wo ohun tí wọ́n ń sọ sírú Chief Sunday Igboho ó ní mo ṣe ń pariwo wípé this time around ìmọ̀ báàbá tiẹ̀
báwo ọmọ Yorùbá bàbá tiẹ̀ ní bára wa ṣe bẹ́ẹ̀ bọ́ bá jẹ́ pé kálukú ọmọ ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ewu làbúrò máa búra wa kí ló dé tá à ní ẹ̀mí ìdáríjì. What is forgiveness all about? I want to address 5 misconceptions about forgiveness. Let me start by saying we live in an imperfect world. We will offend people and people will offend us. But the Bible commands us to forgive. Colossians 3:13 says, make allowance for each other's fault and forgive anyone who offends you. Remember, the Lord forgave you, you must forgive others. By definition, to forgive is to release someone from the burden of their wrong. Now, let's look at what forgiveness is not. Misconception number 1. Forgiveness is not excusing a wrong. Forgiveness is not pretending that the situation never happened or what the person did is okay. Instead, you are simply releasing yourself from carrying the burden of bitterness. A recent study found that people with a propensity to forgive others, they tend to have a lower blood pressure than those who refuse to forgive. Misconception number 2. Forgiveness is not a weakness. Forgiveness is actually self-empowerment because it takes strength to forgive. Let me tell you what weakness is. Ready? Tit for tat. Getting even with people and staying angry. My friend, it takes courage, strength, obedience, humility, and maturity to release someone from the burden of their wrong. In Romans 12:18 and 19, we are encouraged to live at peace with everyone and let God take revenge. Misconception number 3. Forgiveness is not a feeling. Sometimes I hear people say, I can't forgive because I'm not feeling it. If you are waiting for your feelings, forgiveness may never happen. Listen, the flesh never wants to do what is right, only what is comfortable. Forgiveness is an act of grace that you give to someone. Misconception number 4. Forgiveness does not mean everything has to go back exactly the way it used to be right away. Reconciliation is a process. For example, you can forgive an abuser, pray for the person, and still love them from afar. Misconception number 5. Forgiveness is not dependent on an apology from the person who hurt you. Do you know why? Because the person who hurt you might be too arrogant to render an apology or might not see anything wrong in what they did. So, forgive to preserve your well-being and to obey God's word. My friend, if you are still struggling with unforgiveness, I pray that today's message will help you start the emotional healing that will bring you to a new dimension of freedom in Jesus. Ẹ dákun torí Ọlọ́run ṣé òmìnira ilẹ̀ Yorùbá táwọn fẹ́ gbà ní sáìdì tiwọn yẹn ṣé ló fa irú ìbú àti condemnation lórí àwọn èèyàn yìí? Èmi gan tẹ́ ẹ sọ wípé mo ti bólóṣèlú lọ tí mo gbà pé mo dẹ̀ ti bólóṣèlú lọ. Mi ò bú àwọn yẹn nítorí pé mo mọ̀ pé nǹkan tán gbé lọ́wọ́ bó tilẹ̀ jẹ́ wípé àwọn wọn allow kí àwọn kan overdo things. Nǹkan táwọn gbé lọ́wọ́ nǹkan tó ń wù wọ́n yẹn ló ń wù ọ̀pọ̀lọpọ̀ Yorùbá tí wọ́n kò lẹ́tàn pé ká máa parọ́ pa àti gbalẹ̀ Yorùbá o kán lọ reclaim gẹ́gẹ́ bí àwọn ìyá Ondiri ṣe ń sọ. But ẹgbọ́n tí àwọn family ìyá Ondiri ẹgbọ́n tó fẹnu sọ sílùú àwọn èèyàn yẹn ṣé bá a ṣe fẹ́ máa bá lọ nìyẹn? Ẹ dákun torí Ọlọ́run ṣé bí a ṣe máa bá lọ nìyẹn? Now ẹ wo ohun tó ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Ẹ wo oríṣiríṣi tí àwọn pásítọ̀ ṣe. Ẹ mọ̀ bú wọn. Ìmọ̀ gbọ́ pé ẹ ti bẹ̀rẹ̀ sí ní bú pásítọ̀ kan. Àwọn pásítọ̀ kan wọ́n sọ oríṣiríṣi ọ̀rọ̀. Àwọn pásítọ̀ kan ló sọ wípé Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ó kú kan tó ṣe primary. Ọlọ́run dá ẹ̀mí wọn sí. Wọ́n dẹ̀ lọ́lọ́run lọ́ra wọn. Wọ́n lọ́lọ́run ló sọ fáwọn bẹ́ẹ̀. Àwọn síwájú ẹ̀sìn ọ̀nà méjèèjì ni màá bá wí. Bó tilẹ̀ jẹ́ pọ́nà kan la rí àrídájú ẹ̀ púpọ̀. Àwọn aṣíwájú ẹ̀sìn kan ni wọ́n sọ wípé Ọlọ́run ti sọ fáwọn pé Aṣíwájú Bọ́lá Ahmed ò lè wọlé. Wọ́n dẹ̀ jẹ́ kó yé wa wípé Ọlọ́run ló sọ fáwọn. Àwọn aṣíwájú kan náà sọ wípé Aṣíwájú Bọ́lá Ahmed ó kú kó tó di pé wọ́n ṣe election. Wọ́n dẹ̀ lọ́lọ́run ló sọ fáwọn. Ṣùgbọ́n ààrẹ ni condemn àwọn yẹn ibi tí tásà ti ba ilẹ̀ Yorùbá ibi tí ẹ̀sìn
ibi tí tẹ̀sìn ti bà ilẹ̀ Yorùbá jẹ́ dé. Àwọn ẹ̀sìn méjì tó jẹ́ ẹ̀sìn àyàbá ẹ̀sìn tí wọ́n gbé wá bá wa tí ìṣẹ̀sìn tiwa gangan táwọn bàbá wa ń sìn. Ẹ wo ibi tí ó bá wa dé. Àwọn èèyàn dẹ̀ ń sọ fún wa àní gbọ́. Ẹ wo eléyìí. Ẹ káàsán ẹ̀gbọ́n mi, ǹjẹ́ ẹ ti ẹ̀ bá ṣàkíyèsí kinní kan sà? Òyìnbó tó mú ẹ̀sìn wá fún wa, hardly lẹ fi máa rí prophets láàrin wọn. Áfíríkà gan tó yá ẹ̀sìn ẹlẹ́sìn lò, we have 99% of prophets in the whole world. Àwa gangan la ní prophet jù, basically in Nigeria. Ẹ jọ̀ọ́, ṣé ká sọ pé òyìnbó tó wá fún wa lẹ́sìn, Ọlọ́run ò láìkí wọn mọ́ ní òjò pé wòlíì láàrin wọn ni? Why tó jẹ́ pé Nàìjíríà gan basically láti ní trillions of prophets? Ìyàlẹ́nu ló tún jẹ́ fún mi pé kò sí wòlíì tí ò ní ìjọba yìí, gbogbo wa pátá, gbogbo wọn pátápátá, gbogbo wòlíì pátá ká kóra wa pọ̀ ló ti níjọ. Bílé ìbádé ìjọ Ọlọ́run pè mí, bílé ìbádé Ọlọ́run pè mí. Inú Bíbélì náà ti kọ́ pé ìfẹ́ owó báyìí ni gbòǹgbò ẹ̀ṣẹ̀. The love of money is the root of all evil. Ìyàlẹ́nu ló tún jẹ́ fún mi pé gbogbo ìránṣẹ́ Ọlọ́run ló ti di ọlọ́rọ̀ tán. Ṣé ká sọ pé the love of money is the open way to heaven ni? Ẹ̀sìn wàásù fáwọn kan pé kán wá ìjọba Ọlọ́run náà. Ẹlòmíì takú sórí òkè torí ìjọba Ọlọ́run kò ṣiṣẹ́, kò pa ẹ̀gún rẹ̀, kò wá ọ̀rọ̀, kò wá nǹkan gidi for upcoming generation to live good. Ẹ̀yin sì ń kó ọ̀rọ̀ jọ, ẹ̀ ń wá gbogbo nǹkan inú ayé tán. Ọ̀rọ̀ yóò yé mi o, torí mo jókòó mo rò ó. Ẹ̀yin tẹ́ ẹ tún lóye jù mí lọ, ẹ bá mi dá sí. Ṣé ká sọ pé Ọlọ́run máa fẹ́ràn èèyàn dúdú tó pe wòlíì jáde ní Áfíríkà ni? Àbí ká sọ pé òyìnbó ló ṣe Ọlọ́run tó mú ẹ̀sìn wá fún wa tí wọ́n ní wòlíì? Wọ́n ní wòlíì, omi sọ pé wọ́n ní o, àmọ́ wòlíì wọn mi rò pé wọ́n wọ 10% out of 100%. Ṣùgbọ́n àwa ní Nàìjíríà we are up to 99%. Gbogbo wọn dẹ̀ ló níjọ. Torí a ti mọ̀ pé ìdá mẹ́wàá àtọrẹ ó máa wọlé, and we want to ride car. Àwọn ọmọ ìjọ ìlàjì wọn ò dẹ̀ ní nǹkan kan, ẹlòmíì mú gàrí ńlé ni. Ẹ̀yin náà tí wọ́n bá fi sílẹ̀ lọ́jọ́ Sunday, ẹ̀yin náà lẹ̀ tún máa wàásù lọ́jọ́ Sunday, the same Sunday, pé torí pé wọ́n ṣe fún Ọlọ́run, lọ́lọ́run ṣe bùkún wọn. Ó kù sọ́wọ́ èmi àti ẹ. Ẹ̀rọ o, èmi ti ro tèmi. Ọlọ́run nìkan ló ní ìdájọ́. Kò sí ẹ̀dá kan tó lè dá ọmọlàkejì lẹ́jọ́. Ẹ jẹ́ á dúró dìgbà náà. Gbogbo à ń pariwo, ó wà lọ́wọ́ Elédùmarè. Tẹ́lẹ̀ dá mi kó má jẹ́ ń ṣìnà ní ká máa gbàdúrà. God bless you. Àwọn ọmọ Yorùbá tó ro inú jinlẹ̀ nìyẹn. Lẹ́yìn tí ẹ gbọ́ ìyẹn tán, torí Ọlọ́run ẹ̀jẹ̀ tó fi mí hàn yín. Because government and churches are partnering together. Because the churches are the chain that government used to chain the brain of the poor masses so that they will keep on disturbing Jesus, to have the basic thing that government is supposed to do for them. I was sick in India. I stayed in the hospital for 7 days. I didn't pay dime because it is government hospital. When I was sick inside a flight, before we get to Qatar, ambulance has been waiting for me. They took me to Old Ahmed General Hospital, Doha, in Qatar. I was treated free of charge. For 2 days, I didn't pay dime. Now, when they are sick in Nigeria, instead of you to fight for them to have a good, better hospital, for government to give them all this thing, you tell them that Jesus will cure sickness. Show me where Jesus has made a crippled person to walk in your village. I will give you 1 million with a plot of land. Show me where Jesus make a blind to see in your compound, in your village, in your yard, in the street where you are living, even in your school. The crippled one that all of you join study once in university or secondary school, they are still crippled today. You don't want to help yourself. Keep on wandering around. No, keep on moving from one prayer ministry. This year is your year, but you don't have any plan. Black race don't have any plan for this year, 2022. They were jubilating. Crossover. What are you celebrating? Crossover. Which plan do you have to improve this world? Go and go to the internet now. Google Toyota car 2024. White people have designed it. If you can afford it now, pay. They will produce it and give to you, and that is what is going to provide more than 10,000 job opportunities in every village in their land, in the white man country. And the black man don't have such plan. The plan that the black man have is end time, rapture, prayer, Wednesday prayer, Monday, Tuesday, Thursday, Friday, Sunday. You are shouting Holy Ghost fire, 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 because you are a mad person. You are a mad dog. You want nothing. The world is too big for you to control, because you are reading Bible, manufacture
captured by the Chinese, you call unbeliever. Now thousands have died in the church in Delta State. Why can't them rush them, those victims, to their church branch, to their next branch, so that they will use prayer and blood of Jesus to cure them? Now they have rushed them to FMC, to different hospital. So it is now the duty of medical doctor to use medicine manufactured by India, Chinese, and Pakistan, you call unbeliever, to treat them. Oh, now they need the lab test, X-ray. Now MRI test is now needed. A CT scan is now needed. Some will not even have money to buy medicine. See, they are dying. So now, you go embrace technology. No more Holy Ghost come, Holy Ghost come. Only in Nigeria, where there is no electricity, is where Holy Ghost live. You need technology, right? But it is worldly things, because they build a mansion for you in heaven. White man who slaved you during the slave trade, who chained you like animal, like dog, later they came with a house in heaven. Black man from Anambra, from Enugu, where I came from, they have mansion. That is why your Christian leaders are protecting their life with soldier, police, well armed with AK-47, and they are covering you with the blood of Jesus. You are giving them your hard-earned money, making them rich, and they are telling you that Jesus will make you rich. Because you don't have sense of reasoning. You lack the ability to reason, and that when you have the ability to reason now, that is what qualifies you to be a human being. No, wherever they are, they die. And this incident happened on Tuesday. On working days. And I want to ask you that is in Germany, or in Portugal, or in France, or in London, or in Italy, or in Norway, or in China, India, Cambodia, Vietnam, Holland. Have you seen them on Tuesday crying in the church? Have you seen the European citizen, the Portuguese who brought the Bible to you? Have you seen them left their job and gathered in one building in the name of praying to Jesus to give them money, protection? Have you seen it? You don't want to ask questions because the Bible you are reading told you not to ask questions. Because people that don't want to reason. Because we are blacks. They rush them to hospital instead of their church branches for healing. May their soul revenge their death. Bí wọ́n ṣe ń sọ fún wa tó, àkúkú ní gbọ́ náà. Ẹ tún wo ọmọ kan tí Ọlọ́run lò, tí àwọn èèyàn dẹ̀ tó ń condemn. Ẹ dákun, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, nǹkan tó mọ̀ yìí sọ bóyá condemnation ló yẹ lórí ẹ̀. Mo fẹ́ kẹ́yin Yorùbá bá wa dá sí ẹgbọ́n tó sọ. There is no Jesus out there that's coming to pray, and I have not prayed for years now. Even when I was still a Christian, I was not a prayer freak because I realized very early that shit don't work. And I came to that realization in church as a Catholic, praying the prayer for Nigeria in distress. They've been praying that prayer for years before I was even born. Hell, that was one of the first prayers I even memorized in the Catholic Church. Till date, they still pray it, and Nigeria is still in freaking distress. At a young age, I also came to the realization that excessive church going isn't the way either. I don't know if people do this, but I like to watch people, and I like to watch societies and how they work. And I've been doing this from a very young age, so I noticed early that rich folks don't go to church very often. You see all those weekday programs, all night kiniko, they are never there. So at a very young age, I started wondering, if excessive church going and prayer was the key, why don't the rich folks come to church as often as the struggling folks do? And at a young age, I realized, so when we are in and out of church every day, jumping up and down, these rich folks are actually in their offices and business places getting all of that money. I realized that while people are in churches wasting their time praying, rich folks are out there answering their own prayers with their actions. And I'm very grateful I came to that realization very early, because it instilled in me the mentality of action over prayer. What are you doing to get what you want? All around us, there's proof that prayer doesn't work. It's just that people choose to not see it. They want to hold on to that speck of belief that, oh, it does. Prayer doesn't work. That's why readers read to pass exams, and those who don't want to read block to pass some exams. They could have prayed, but no, they blocked. And that's why people use connections, tribalism, nepotism, and let's not forget the cushy, to get jobs and climb up social ladder. Prayer works, but I dare these people to stop doing what they're doing and start praying. Let's see how far they go. And this is not me justifying or saying any of these things is right. It's me saying actions answers prayers.
On an individual level, you have to take the bull by the horn. Same way on a national and on a continental level. There is no genie or Jesus out there that is coming to save us. Everything we need to save ourselves, we have it here and here. Actions would always beat prayer. Look at the West. Look at China. This is the truth, but some Africans will still see this video and get pissed because their religious mentality have made them docile and lazy. There is so much to be done on this continent, but you guys don't want to do jack. People just want to be able to sit back comfortably, pray, and expect a miracle to happen. That issue is not going to work. If you guys like, you guys can pray from now till thy kingdom come. You guys can go to the highest mountains and scream prayer is the key. It's not going to change the evidence that we have that action is the key. And it's this mentality that makes it very easy for these pastors to continue using you guys. Y'all think those pastors pray like you know. Those pastors are working with the mentality of actions over prayer. That's why they take your money in seats and all. Kẹ́nìkan tó wá wo irú ọmọ yìí sòsòsòsò. Kẹ́nìkan ní ó ń pa lásẹ̀nu ni, kẹ́nìkan ní kò mọ ohun tó ń sọ. Kì í ṣe pé ó ń kọ̀ndẹ́mù ẹ̀sìn rárá. Ọmọ yìí ò kọ̀ndẹ́mù ẹ̀sìn rárá. Ó kàn sọ ní tó wà nídìí ẹ̀sìn fún wa ni. Kò dẹ̀ sọ wípé ẹnìkan kan máa lọ church mọ́, kò lẹ́nìkan kan máa lọ sí mosque mọ́. Experience tiẹ̀ ló sọ, and she is right to her personal opinion. Anybody ò need láti condemn ọmọ yìí. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó sọ ló jẹ́ ọ̀rọ̀ ọlọ́pọlọ. Nígbà míì, èmi máa ń sọ fáwọn èèyàn wípé tí n bá fẹ́nu mi sọ̀rọ̀, tí n bá fẹ́nu mi gé òbí fún yín, ẹ má jẹ́ tìbọ̀ tí n bá fẹ́ sọ̀rọ̀ fún yín ẹ gbà. Ẹlòmíì tẹ́ ẹ bá tiẹ̀ fi máa condemn ẹ lè condemn òun, ṣùgbọ́n at least ọ̀rọ̀ tó sọ yẹn ẹ rò dáadáa, ẹ má condemn ọ̀rọ̀ yẹn. Ẹ kọ́kọ́ rò dáadáa bóyá ẹ̀yin náà lè rò náà àbáyọ lórí ọ̀rọ̀ yẹn. Now, pẹ̀lú gbogbo bó ṣe wá jẹ́ pé àwọn ẹlẹ́sìn àjòjì yìí nìkan ni ìjọba orílẹ̀-èdè ìgbé dání. Ẹ wo iye ọdún táwọn traditionalist tí wọ́n ti ń bẹ ìjọba pé August 20 àwọn náà fẹ́ máa fi celebrate ọdún kan, wọ́n ìgbà fún wọn dè ní o. Tí wọ́n gbà fún wọn ṣe pé wọ́n mọ̀ fáwọn náà ní holiday fún August 20 yẹn. Ọdún ṣẹ̀ṣẹ̀ kan náà láwọn fẹ́ máa fi ṣe. Mi ò wà conversant pẹ̀lú ọdún yẹn gangan, ṣùgbọ́n ọdún ìṣẹ̀ṣe ni wọ́n láwọn fẹ́ máa fi August 20 ṣe. Kristẹni ẹ fún wa lólùdé Easter, ẹ fún wa lólùdé January 25, ẹ fún wọn lólùdé December 1st. Muslim ẹ fún wọn lólùdé ààwẹ̀ tá ń gbà lọ́wọ́lọ́wọ́ yìí. Lẹ́yìn ààwẹ̀ ẹ fún wa lólùdé kinní kan lórí ànábì. Lẹ́yìn ìgbà tẹ́ ẹ bá fún wọn yẹn, ẹ tún fún wọn ní ọdún ti Iléyá jọ́ méjì, ọ̀pọ̀lọpọ̀ nú ẹ̀ lè máa fún wọn 2 days. Ẹyọ kan tí àwọn traditionalist ń béèrè August 20 ẹ fún wọn dè ní. Ẹ wá lọ́lọ́ ń bínú sórílẹ̀-èdè yìí. Ẹ wá ní àwọn ìṣẹ̀dálẹ̀ wa ń bínú. Ẹ wá ní Nàìjíríà ò ṣe dáadáa. Mo ti sọ fún yín wípé ẹ nídìí láti condemn Nàìjíríà, máa wá tá à ń gbénú Nàìjíríà gangan tí ò ṣe dáadáa ni ẹ jẹ́ á condemn. Ẹni tó bá ṣe dáadáa ká yìn, torí orí ẹ̀ àwú á lè máa ṣe dáadáa. Àwọn èèyàn tó bá rí pé ó ṣe dáadáa wọ́n yìn, ẹ́ rí pé àwọn yìí náà tún máa fẹ́ ṣe dáadáa nítorí wọ́n mọ̀ pé àwọn náà ń fẹ́ oríyìn irú ètẹ́ ń fún ẹni yẹn. Ọdún wo la tó fẹ́ bọ́ nínú irú wàhálà yìí? Ẹ̀yin èèyàn, kì í ṣe wípé ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ ni mo bá wá. Mo kàn sọ fún wa ní wípé interest tá a ní tá a fi ń gba gbogbo ọlùdí yẹn fún ẹlẹ́sìn, interest tá a ní lórí àwọn referent father wa, lórí àwọn pastor wa, lórí àwọn chief imam wa, lórí àwọn alfa wa, interest tá a ní lórí wọn yẹn, pẹ̀lú bá a ṣe rí pé ọ̀pọ̀lọpọ̀ wọn fọ̀kásì tí wọ́n ní ẹnu Ọlọ́run làwọn ti gbọ́ ọ̀rọ̀ yẹn, tí ọ̀rọ̀ yẹn ò dẹ̀ wá sí ìmúṣẹ. Nínú Bible wọ́n dẹ̀ ní Ọlọ́run sọ pé kékeré nínú ọ̀rọ̀ òun kò ní ṣaláìṣẹ. Ẹ dákun, sọ́lọ́run ló wá ń parọ́ yẹn. Sọ́lọ́run ló wá ń parọ́ mọ́ra ẹ̀ yẹn. Now rọ́rọ̀ tí wọ́n sọ, rá wọn bú.
gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbé nǹkan kan tó tiẹ̀ sì ní wéètì díẹ̀ dání nìkan lè ń búra yín. Why? How long are we going to remain in this? Ẹ̀gbọ́n kan sọ kinní kan fún mi lónìí tí ẹ̀rù Ọlọ́run bà mí. Ọ̀rọ̀ náà went contrary to so many opinions tí mo ti ní sẹ́yìn. Ọ̀rọ̀ lásọ débẹ̀ tí mo wá ní gbogbo tí mò ń jà lé lórí ni kí ìmọ̀ Yorùbá ó ṣọ̀kan. Wọ́n wá ní àmì ìfẹ́ràn Yorùbá nìyẹn. Mo wá ní kí ni mi ò ṣe fẹ́ràn Yorùbá. Wọ́n ní ìmọ̀ Yorùbá ò lè ṣọ̀kan. Pé ìmọ̀ Yorùbá tí ò ṣọ̀kan òun ló ń jẹ́ kí wọ́n ó lékè lórí ohun gbogbo. Wọn kì í ṣe domi, kì í ṣe pé ẹnìkan á kàn sọ̀rọ̀ gbogbo wọn á kàn rọ́ tẹ̀lé. Wọ́n ní thinking tiwọn. Ó ní òkè àwọn ọmọ Yíbò tèmi sọ wípé ìmọ̀ wọn ṣọ̀kan nínú fídíò mi kan tí mo ṣe. Ó ní gbogbo ayé ló mọ̀ pé ìmọ̀ wọn ṣọ̀kan. Ibo ni wọ́n borí ìmọ̀ tó ṣọ̀kan yẹn já? Kí ni wọ́n fi ìmọ̀ tó ṣọ̀kan yẹn achieve? Ó ní àwọn ọmọ Fúlàní náà tí mo mọ̀ pé ìmọ̀ wọn ṣọ̀kan. Ó ní kí ni wọ́n ti achieve ju pé wọ́n ń ba tẹni ẹlẹ́ni jẹ́ lọ tí gbogbo ayé dẹ̀ ti wá rí wọn mú wọn lọ́tà ń sìn. So kí ni wọ́n wá achieve bẹ́ẹ̀ yẹn? Sórí ire ni wọ́n achieve yẹn. Ó ní ti Yorùbá ò lè má rí bẹ́ẹ̀ nítorí pé Yorùbá ló máa gbé nǹkan yẹ̀ wò. Pé tí Yorùbá bá bá wọn níbi tí wọ́n ti ń na ìyá tó bí yóò kọ́kọ́ béèrè kí ni mọ́mì ṣe? Kí ni mọ́mì ṣe? Torí Yorùbá mọ̀ wípé àwọn nǹkan kan wà, àwọn ìwà kan wà tí màá mẹ́ẹ̀ lè hù. Tọ́jú pé tó bá jẹ́ pé nìkan ló hurú ẹ̀, òun náà máa wà lára àwọn èèyàn tí ó lò. So kó wọn kọ́kọ́ gbọ́ bí ìyá àwọn jẹ̀bi tàbí ìyá àwọn jàre bó bá ti jẹ́ wípé ẹ̀bẹ̀ ló máa bẹ̀ kán má lu màmá mọ́. So tó bá di pé ìyá àwọn ò jà ẹ̀bi nǹkan tí wọ́n ń lù fún Yorùbá sọ wípé wọ́n bú ìyá rẹ̀, wọ́n bú bàbá rẹ̀ lọ́jọ́ kú rẹ̀ òpin ọjọ́ kú ẹ̀ pé ò yẹ ni. So èèyàn wá lè ja gbogbo ìjà tó bá fẹ́ jà ń bẹ̀. Àwọn ọmọ Yorùbá ẹ jẹ́ kí máa wá ṣọ̀kan. Ẹ dákun torí Ọlọ́run. Mo bẹ̀ wá ní ẹ jẹ́ kí máa wá ṣọ̀kan. Nípa kí máa wá sẹ́rí bí bó tilẹ̀ jẹ́ pé mo sọ pé máa yẹn sọ pé máa wá ò lè ṣọ̀kan. Tó bá jẹ́ pé ìmọ̀ wá ò ṣọ̀kan, tó bá jẹ́ pé à ń argue yẹn reasonably ni ó máa dáa. Lóòótọ́ gbogbo ò lè parí pọ̀ síbì kan, ó ní ìmọ̀ wa ò lè ṣọ̀kan tán. Mo dẹ̀ agree pẹ̀lú ẹ̀ pé lóòótọ́ ni ìmọ̀ wa ò lè ṣọ̀kan tán. Ṣùgbọ́n bí ìmọ̀ wa ò bá wá ṣọ̀kan kì í ṣe pé ká máa sọ̀rọ̀ òdì sí ẹni tí ìmọ̀ rẹ̀ ò bá ṣọ̀kan pẹ̀lú tiwa. Tó bá ti di pé à ń sọ̀rọ̀ òdì àti ń di nǹkan míì nìyẹn. Ẹni tó bá ti di pé ó ń sọ̀rọ̀ òdì nítorí pé o ní contrary opinion sí nǹkan tí ọmọ ìyá rẹ̀ Yorùbá kan ń ṣe, ẹ lọ tàn dí ẹni yẹn wò. Ẹ rí i pé ẹ̀jẹ̀ àwọn ẹ̀yà míì wà lára ẹ̀. Kì í ṣe gbogbo ọmọ Yorùbá tí ó jẹ́ pé ìyá àti bàbá ẹ̀ Yorùbá ni wọ́n, kì í ṣe gbogbo ọmọ Yorùbá. Obìnrin ìyàwó míì wà nílé ọkọ tó jẹ́ wípé oyún tó níyẹn ọmọ Yíbò tó yàn lọ́rẹ̀ẹ́ tàbí ọmọ Mọ́là tó yàn lọ́rẹ̀ẹ́ in ló doyún yóò dẹ̀ ti mọ́kọ ẹ̀ lọ́rùn torí ilé ọkọ ló wà. Irú àwọn yẹn ẹ̀jẹ̀ yẹn ò ní ṣaláìní sára wọn. Irú àwọn tẹ́ bá ti di pé alátakò ni wọ́n èébú tẹ́ ọmọ Yorùbá kan bá ti ṣe nǹkan kan steady ká bára wa sọ̀rọ̀ pé ilé ìtẹ́ ṣe ikú díẹ̀ káàtó báyìí ló ṣe yẹ báyìí ló àti pé instead tá a búra wa kí ló tà ní lè pera wa n kò jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wa náà là ń fi fóònù nọ́mbà wa sórí kínní tàbí ká text message wa ìjọ mo fẹ́ bá yín sọ̀rọ̀ lórí nǹkan báyìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti text message ṣe bẹ́ẹ̀ pé àwọn rí pé mi ò sí online ni o àwọn fẹ́ bá mi sọ̀rọ̀ tí n bá wà online tí màá dé pé wọ́n fúnra mi àìmọye àwọn èèyàn lè testify sí bí mo ṣe sọ yìí. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ní bà ìran ọmọ Yorùbá jẹ́. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jẹ́ ká ṣàgbéjẹ́ mọ́wọ́. Ẹ jẹ́ ká ṣàgbéjẹ́ sọ wípé kálukú ò ní ẹ̀tọ́ sí tó bá ń wù ní mind. So irú àwọn yẹn ni àwọn ọmọ àlè tí mo sọ pé ń bú wa yẹn. Àwọn ọmọ àlè yẹn nìyẹn. Nígbà tí mò ń sọ tèmi tó wù mí nínú tí wọ́n ń bú mi. Nígbà tí mi ò fọ́ọ̀sì ẹ láti lọ sórí ìkànnì mi láti lọ wo ohun tí mo sọ. Bó bá dẹ̀ tí wá fọ́ọ̀sì ara ẹ̀ tó lọ wò
ṣe bí n tí ń bá sọ tí ò bá tẹ́ Ọlọ́run ibi wọ ọ̀rọ̀ adákẹ́ ẹnu ẹ̀jẹ̀ ẹni wo làbúrò fún mi tí kì í bá ṣe pé ẹ̀jẹ̀ àwọn aráabí náà tí ó dàpọ̀ mọ́ ẹ̀jẹ̀ bàbá tàbí ẹ̀jẹ̀ ìyá yín tó lè máa mú kẹ́ ẹ máa bú gbogbo ẹni tó bá sàti sọ̀rọ̀ sáà. ẹ wo ẹ̀yin ọmọ Yorùbá mo bẹ̀ wá o ibi tá a bá dé lónìí ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu o àmọ́ bóyá òun ni Ọlọ́run rán sí wa gẹ́gẹ́ bí mẹ̀sáyà o àmọ́ bóyá ọ̀nà ìgbà tí mo sọ kí nìkan fún yín jọ sí ìgbà tí Ọlọ́run ní kínú àwọn kan mọ́tò ń jọ sí kì í ṣe gbogbo èèyàn ló tẹ̀lé lọ́nú ọkọ̀ yẹn àwọn tí ò tẹ̀lé lọ wọ́n parẹ́ sínú òkun pupa ìran àwọn tó tẹ̀lé wọn lọ ní gbogbo àwa tá a wà láyé lónìí tó túmọ̀ sí pé ọmọ ìyá ọmọ bàbá ni wá kí wá ló dé tá a fi máa fara nira wa káti àti ìgbà pé èdè ti pín wa ṣùgbọ́n ó ṣe jẹ́ àwọn elédè tiwa gangan láṣà máa takò sáà àwọn ni wọn ò kì í ṣe nǹkan dáadáa lójú wa ètè mi fẹ́ kí àwa ọmọ Yorùbá ó gbàgbé leléyìí tí ẹ bá ti tì mí sáwọn olóṣèlú tí mo dẹ̀ faramọ́ pé mo ti di olóṣèlú jùtọ́ torí mo campaign fún olóṣèlú èmi ò bú àwọn tó sì wà ní Yorùbá Nation mi ò bú wọn pé kí náà ń wá ń bẹ̀ ẹ̀yin tẹ́ ẹjọ́ ń wá Yorùbá Nation náà lẹ́jọ́ ń búra yín lẹ́jọ́ ń sọ̀rọ̀ kò bá kùn gbé ọ̀rọ̀ tí ò ní tán lẹ̀ lẹ́jọ́ ń sọ fúnra yín kéèyàn worú Sunday Igboho yẹn sọ̀sọ̀sọ̀ pẹ̀lú tó ń go through lọ́wọ́lọ́wọ́ yẹn pẹ̀lú ìjà tó jà lórí ìran ọmọ Yorùbá kéèyàn dẹ̀ mọ́ tún sọdún nǹkan tẹ́ ẹ gbọ́ tí ọ̀kan lára àwọn ìyá onídìrí tó ń sọ yẹn lórí ẹ̀ kéèyàn máa sọ irú nǹkan bẹ́ẹ̀ yẹn sílùú bàbá wa professor wa bàbá wa Akíntóyè ṣẹ́rí èmi ò mọ̀ sọ kọ́lọ́run Lédùmarè kó jẹ́ ká gbọ́ ntẹ́mi ó kọ̀ntínú láti máa ṣe é sìn ni bí màá ṣe wá ìrẹ́pọ̀ láàrin àwọn ọmọ Yorùbá bí màá ṣe wá ìrẹ́pọ̀ láàrin àwọn ọmọ Yorùbá ibi tí màá tún dẹnu talẹ́ ìdúró sí leléyìí kó tó di àsìkò tí a tún padà bára wa rí nǹkan míì sọ mò ń kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀yin ọmọ Yorùbá gidi ni o kì í ṣàwọn tó máa ń búyàn sí gbogbo ẹ̀ lórí kíní o àwọn yẹn ti kùnà wọn ò kojú òṣùwọ̀n láti pè wọ́n ní ọmọ Yorùbá torí ní tá à ń sọ ń sìn kò jẹ́ mí èébú mọ́ èmi àwọn tí wọ́n fẹ́ bà ìran Yorùbá jẹ́ nìkan la ní láti máa bú kì í sára wa àwọn tí wọ́n fẹ́ kí ìran wa exist mọ́ tàbí tí wọ́n fẹ́ kí ìrẹ́pọ̀ wà láàrin wa àwọn ló yẹ ká máa bú not we within ourselves. Ibi tí màá bá tò ní dérè títí di àsìkò ní màá tún mú omi wá sí etí gbọ́ àti ojú wòran yín mo tún kí ẹ̀yin ọmọ Yorùbá lálẹ́ pé a kú àfaradà o.